máa bá ọ lọ. Ìgbìnrajò filé ṣẹrù. She's responding to treatment. Okay. But unfortunately, ẹni tó gbé pẹ̀lú wọn yẹn ti gbé pẹ̀lú. Bọ́mà, ṣé ara ẹ̀ ṣáà ti ń balẹ̀ àbí? Ara wọn ti wá òkè, wọ́n ti respond to the mo lè yọjú sí. All right, thank you. Can someone explain this? Bitter love, ìkorò ìfẹ́, ìkorò ìfẹ́ o. Bí o bá lọ máa bá ọ lọ. Bí o bá lọ máa bá ọ lọ. Ìgbìnrajò filé ṣẹrù. Ó dájà pẹ̀lú kòlòkòlò lọ́rùn. Bí o bá lọ máa bá ọ lọ. Wow, breakfast in bed. Ọ̀rọ̀ ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí o. Ibi ò bá rè máa bá ọ lọ. Thank you. Ó yẹ kó ti dìde gan-an ṣùgbọ́n pé ó yẹ kó ti máa múra ibiṣẹ́ báyìí sí. Ìwọ náà ló lọ ní assignment kan ní ibiṣẹ́ láàárọ̀. Òótọ́ ni bó kàn rẹ̀ mí bá kan sára ni. Thank you. Ẹ ṣé ọkọ mi. Ìyá mu díẹ̀ sí mu díẹ̀ sí náà kó ètè kó wà lọ́wọ́ ẹ̀. That's my baby. Thank you. Ẹ ṣé ọkọ mi. Àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́ o. Ọ̀rọ̀ ìfẹ́ lèyí o. Ìfẹ́ mi. Ẹbí. Ibi ló wà ní. Mo ní kí n sáré dá ọ̀bọ yìí lónìí. Ṣé ìṣe àwọn ọmọ ẹlẹ́ṣẹ̀ ṣoṣooṣo yẹn ṣá? Bístone ni náà, Bístone sórí ni. Mi ìfọkọ mi báyàn ṣeré o. Má jẹ́ kán gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ o. Kò sí anybody to take by me lọ, no problem. Another one. Another one. Kán má bàa gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ ni mo ṣe ń ṣe gbogbo ilé. Oúnjẹ wà nínú microwave. Tó bá ti ṣe tán àti jẹun, so you just heat it for like 5 minutes, okay? Be good. Ó ṣe ọkọ mi. Take care. All right. Okay, dear. Love is beautiful. Jọ̀bẹ́, kí ni nǹkan tó ń bá mi sọ lórí fóònù yẹn náà? Ó tiẹ̀ kí mi káàbọ̀, ó ṣe kankan. Kì í sọ̀rọ̀ kíkí ni nǹkan tí mò ń bẹ sọ. Àní kí ni nǹkan tó ń bá mi sọ lórí fóònù yẹn? Láyé mi kó yí mi dáadáa. Wáyé tó máa fi iṣẹ́ sílẹ̀. Mo resign, àbí? Wáyé tó máa resign. Ìgbà tó ní nínú kí n mú nínú ọkọ mi àbí iṣẹ́ mo dẹ̀ mọ́kọ mi, àbí? Ṣé kí n máa fọkọ mi tàfàlà ni? Ẹ máa gbà mí kẹ́. But nǹkan tó ń bá mi sọ yìí kì í ṣe nǹkan tó kì í sọ̀rọ̀ resign nǹkan tó kàn báyìí náà. Ṣé ọ̀rọ̀ resign nǹkan tó kàn ni? Ìgbà tí mo sọ fún wọn kán retain iṣẹ́ mi síbi bíbá ìtàn dẹ̀ láwọn ò lè retain iṣẹ́ mi, mo dẹ̀ resign. Mi ì lè fọkọ mi sílẹ̀, so mo dẹ̀ resign. Farabalẹ̀ gbọ́ mi. Ò ń sọ fún mi nísìn pé torí pé wọ́n fẹ́ transfer wọn ò dẹ̀ fẹ́ fi èmi sílẹ̀ ìtúrò ẹ̀ ló fi lọ fi iṣẹ́ sílẹ̀. Ṣé ò nífẹ̀ẹ́ mi? It's not like that. Kì í sọ̀rọ̀ ìfẹ́ nìkan tá à ń sọ̀rọ̀ pẹ̀ náà iṣẹ́ là ń sọ̀rọ̀ yìí náà. Ó ti gbà yí pé to serve Nigeria with all your strength nǹkan tó sọ ni. Ọkọ mi, to serve Nigeria is not by force. Yes, jẹ́ kí n dúró sílé kí n mójútó ẹ kí n mójútó ara mi kí n mójútó everything. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ kọ́ ló ṣe nífẹ̀ẹ́ mi bóyá ojú tó fi ń wò nìyẹn but nínú ọkọ o àti iṣẹ́ o ọkọ tèmi lèmi máa mú o kò jù bẹ́ẹ̀ lọ. But ọkọ mi ṣó mọ̀ pé mò ń save owó lára owó oṣù mi. Okay. Mo dẹ̀ ti ní some amount at least ó máa tó nǹkan kankan lákàntì mi tó bá lè bá mi fowó kún
kí n fi start up business màá lè take care màá dẹ̀ take care lé ṣó mọ̀ pé nǹkan tí a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. ìyẹn kọ́ ni issue àti fún ẹ lówó business kọ́ ni issue but nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò yẹ kó o fi iṣẹ́ sílẹ̀ kò yẹ kó o fi iṣẹ́ sílẹ̀ mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí wọ́n náà ṣe nífẹ̀ẹ́ mi but kò wù mí kó o fi iṣẹ́ sílẹ̀ torí ọ̀rọ̀ yìí ń ṣe wọ́n yẹ kí wà àtàwọn ọ̀gá ẹ̀ kẹ́ ẹ lè settle ẹ̀. Everything will be fine. Everything will be fine. nǹkan tó sáfẹ́ ni pé o fẹ́ bẹ̀rẹ̀ business mi. Yes. Bí o bá lọ máa bá ọ lọ. Wálé yes sir. bó o ní dáadáa ní sà. mi ti ẹ̀ mọ̀ pé mo máa bẹ́ ń lé bó o ní gbogbo nǹkan àdúgbò fọlọ́n sà. lọ àṣẹwó lọ bí iṣẹ́ lè nìní. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wà ní off àti pé bẹ́ẹ̀ ṣe pè mí pé ẹ̀ ń bọ̀ tó yẹn náà ló jẹ́ kí n wá lé mo wà ní 2 weeks off ni. olùwàṣẹ pẹ̀lẹ́ yes sir. ìyàwó ẹ̀ ńkọ́. ó ti lọ síbi iṣẹ́. olùwàṣẹ yes sir. ó dáa bó o ní gbogbo nǹkan. àdúgbò fọlọ́n sà. pẹ́ yes sir. ó tiẹ̀ dìde rárá pé o fẹ́ ṣe mí lálejò. dáàdi ẹ má bínú sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé mi ò fẹ́ ṣe yín lálejò but ìyàwó mi ó ti jáde then rice tó ṣe ìfọ́kù tó jáde nílé láàárọ̀ yẹn ó ti tán ni mo fi. ráìsì kí ló kàn mí pẹ̀lú ráìsì oúnjẹ yẹ. láfẹ̀jẹ̀ ok ṣé kí n bá yín ro àmàlà ńgbà yẹn sà. máa gbọ́rọ̀ àmàlà o mọ̀ náà restaurant kò lọ oúnjẹ wá fún mi ń bẹ̀. lásìkò ìdádì láì ẹ bá jẹ èbùrẹ́ ló kú báyẹn sà. èmi èbùrẹ́ ọmọ àlè ni ẹ. lọ́wọ́ ìjọ yẹ kí n sọ̀rọ̀ gidi tí mo bá wá jàre. Ọláwálé. mo rí wípé ó ti lọ bí ọdún kan ní ìsìn ìsọ̀tà àti ṣèyàwó fún yín àtiwọ́ àtìyàwó ẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ tí bímọ. dádì kò sí nǹkan kan. kí ló wá ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé number one iṣẹ́ ìyàwó mi ó máa ń ní processing bó ṣe máa ń ṣe àṣọ ọlọ́pàá tó jẹ́ ṣe ẹ understand nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn then àti pé ìyàwó mi gángan tún wá sọ pé òun o wípé òun fẹ́ gbádùn ọkọ òun díẹ̀ sí ṣe understand ẹ mọ̀ ó ní pé tóun bá pè tóun kàn sáré lọ lóyún tóun bímọ òun ò ní gbádùn mi tó pé torí kíni àti gbà wedding wọ ọdún kan náà sì ni ọdún kan sì ni wedding wà dáàdi ẹ lọ fọkàn balẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀. orí kò rí bẹ́ẹ̀ ìgbà tó ṣe ọdún kan yóò ní ẹ má gbádùn ara yín. Ọláwálé ẹ̀mí ló mú pè ẹ́. mo ti lose count dàdí. ṣé òun gbọ́ máa lè o ti lose count nígbà tó jẹ́ òun fọkàn sí nǹkan tí mò ń bẹ sọ. àmì ìmọ̀ pé bóyá máa bí mi lè pẹ́ mi lò lẹ́pẹ́ mi. ẹ lọ wá nǹkan ṣe sí o ẹ má jẹ́ kó pẹ́ gbogbo ẹbí gan ló ti ń retí yín pé àwọn fẹ́ wá jẹun wọn màá fẹ́ jẹun mọ́ ìyá kí ló ń jẹ́ lókè òdòdó ẹ ti ń retí pé òun tiẹ̀ wá fẹ́ ṣe ọlọ́jọ̀jọ́ mọ́ kí ló dé ẹ tètè wá nǹkan ṣe sí o ẹ yá lọ wá nǹkan ṣe sí ṣé o ti gbọ́ mi tíyàwó ẹ bá dé ẹ̀yà jọ jókòó kẹjọ sọ̀rọ̀ ẹ wá nǹkan ṣe sí o jù bẹ́ẹ̀ lọ. bó wà ní kíní yẹn ṣe kí n sì padà gbé kíní yẹn wá sà. ó ń gbọ́ máa lè. Bí o bá lọ máa bá ọ lọ. Bí o bá lọ máa bá ọ lọ. Ìgbìnrajò fi lè ṣẹrù. She's responding to treatment. But unfortunately, ẹni tó gbé pẹ̀lú wa yẹn ti gbé pẹ̀lú. Bọ́mà ṣé ara ẹ̀ ṣáà ti ń balẹ̀ àbí? Ara wọn ti wá òkè, wọ́n ti respond to treatment. Mo lè yọjú sí. Alright, thank you. Ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ ló ń pa mí bí ọtí o. Ọ̀rẹ́, báwo lọ̀rọ̀ accident ṣe ṣẹlẹ̀? Yé mi náà, bóyá ṣẹlẹ̀ léléyìí o. Àlọ́ mi àlọ́. Thank you. Ṣọkọ mi, ó ṣáà ń kẹ́ mi lójú kẹ́ mi nímú mi. Máa jẹ́ kẹ́ni kankan gbáyàwó lọ́rùn. Ọ̀rọ̀ ìfẹ́ lèyí o. Pẹ̀lẹ́. Ṣọkọ mi. Báwo dẹ̀ ni báwo ni ṣọ́ọ̀pù lé ní? Ọkọ mi,
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣorí pọ́kàn mi balẹ̀ báyìí ìgbà tí mò ń ṣiṣẹ́ ara mi kò sí pé ọ̀gá said this my boss said that kò sí pé mò ń jí lọ bí iṣẹ́ kò sí pé nǹkan báyìí mo gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ni mi gbọ́dọ̀ ṣe time tó wù mí mò ń lọ bí iṣẹ́ time tó wù mí ni mò ń dé ọkàn mi balẹ̀ mo tún ráàyè tiẹ̀ náà ṣó ti rí báyẹn kò sí nǹkan téèyàn lè fi wé iṣẹ́ ara ẹni. bẹ́ẹ̀ni mi fẹ́ sọ yí pé ex police officer. ìwọ ló mọ̀ nǹkan tó bá wù ẹ́ ni kò pè mí that is xxx x nǹkan tó bá ti wù ẹ́ ni kò pè. ọkọ mi sórí ọ̀rẹ́ mi Bọ́lá. kí ló ṣe. ṣé o rántí pé ìyá ẹ̀ kú gbà yẹn wọ́n ti dájọ́ òkú even ó ti escape mind mi àná ló kàn pè mí ló ní àpéṣe mi gbàgbé pé ọ̀la la máa gbéra àṣó ti dé tán so a máa lọ ní ọ̀la a máa lọ lọ́la láti bẹ̀rẹ̀ àwọn preparation actually ọ̀túnla ni òkú gangan but a máa ti débẹ̀ láti ọ̀la. Bọ́lá ìyẹn dáadáa Bọ́lá mo tiẹ̀ láìkí lédi yẹn because o ní láti lọ náà ni o ṣàrántí gbogbo nǹkan tó ṣe nígbà wedding wa ó try gan fún ẹ. kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. kò sí problem o ní láti lọ ni ó yẹ kémi gan tẹ̀lé ẹni tí ò bá ṣe pé nǹkan kan tí mo fẹ́ ṣe ni ṣèbó ṣá máa dé lọ́la. àwọn ọkọ mi lè dé lọ́la. kí ló ṣẹlẹ̀. ọ̀la tí mo fẹ́ lọ yìí àfẹ́tọ́ láti fi bẹ̀rẹ̀ preparation ni ọ̀túnla gangan ní party ó mọ̀ so that stress ò ní hàn lójú wa ó mọ̀ gbogbo afẹ́gbáwo kí n bá lè bá gbé so tó bá ti di ọ̀la ọ̀túnla then ọjọ́ kẹta ni màá dé 3 days. ọkọ mi kò pẹ́. 3 days nítorí sọ fún mi sí pé 3 days mi nìbí ní rí ìyàwó mi ó ti pọ̀ jù náà 3 days. 1 2 3 kò ní pẹ́. ó kàn pẹ́ lójú ni mí ní pẹ́ dé mo ti mọ tó ṣe ń fi ò ṣé mi náà ní miss ẹ ni máa miss ẹ náà. mo ti miss already kò sí problem ṣá Bọ́lá náà Bọ́lá náà dá sí mi màá ní o Bọ́lá nìkan náà lè gbárùn kan lọ mi kò sí problem mo ṣe wo múfì kan tán lórí fóònù mi ni. kí ló wò. nǹkan sọ sórí fíìmù kan mo wò lórí fóònù yẹn jẹ́ ká lọ sínú yàrá ibo mo tẹ̀fẹ̀ gbélé sí jẹ́ ká lọ sínú yàrá kí n lọ sóò fíìmù yẹn fún ẹnà ó yí di 3 days kò yẹ kó lọ síbẹ̀ yẹn fún di 3 days kò yẹ pé fíìmù yẹn dùn wà láì. ṣé inú ilé ló wá ti gbọ́dọ̀ fi hàn mí ni. inú ilé mi yẹn ní sitting room yìí báyìí so get by. ọ̀rọ̀ ìfẹ́ lèyí love is beautiful thing. I say love is permanent. ọ̀rọ̀ ìfẹ́ kọjá òye ẹnìkan. Hello babe. Báwo dẹ̀ wà níṣẹ́ tí wà níbi party báyìí? Keep short ọmọ àlè. Ṣé ẹ ti wà bí party mò ń sọ fún ẹ? Ó dáa. Ìgbó ló fẹ́ kí n tún wà mo wà nílé náà. Serious now? Bóyá kò switch sí fídíò ńgbà yẹn kó lè mọ̀. Now o gbọ́dọ̀ trust me now. Kò sí problem. Ẹ ṣáà sì jẹ́jẹ́ o, ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ bá mi kọ́ ẹ náà bá mi kí Bọ́lá. All right babe. I love you. Èmi ò tí ì rírú ìfẹ́ èyí. Ìfẹ́ èyí gàlágà jù o. Ọ̀rẹ́ àfà níbo ló wà? Fìyẹn sílẹ̀ ibo ló wà? Ní tó ṣẹlẹ̀ ni pé mo wà nílé ni ọmọ ìyá ẹ̀ ti travel látànà mo dẹ̀ ní láti jáde inú ilé ìdọ̀. Ok ẹ jẹ́ ká pàdé ní club jẹ́ ká pàdé. Irọ́ gbé mọ́tò tiẹ̀ náà dání ni omi ò fẹ́ kí n gbé mọ́tò ẹ̀ dání. Èmi náà mo ti fẹ́ jáde báyìí mo fẹ́ jáde. Bí o bá lọ máa bá ọ lọ. Bí o bá lọ máa bá ọ lọ. Ìgbìnrajò fi lè ṣẹrù. Ó
dájà pẹ̀lú kòlòkòlò lọ́rùn o. Bí o bá lọ máa bá ọ lọ. Ọ̀rọ̀ ìfẹ́ rẹ ló ń pa mí bí ọtí o. Ibi o bá rè máa bá ọ lọ. Ó lọ fà o but according to kọ́tù ṣàlàyé fún mi nísìnyí Abẹ́òkúta ló dágbére fún ẹ̀kọ́ òun lọ Badagry ni gbogbo wa wà yìí and ìwọ síbẹ̀ jọ lọ ní kí ló ṣẹlẹ̀. àjọ lóbi kankan o. mo bí pé ẹ̀jọ̀ wá sí Badagry. àjọ wá sí Badagry bẹ́ẹ̀ ni sọ fún ọkọ̀ ẹ̀gán gbóhùn lọ bóyá lọ wálé next month tó kúnlá fẹ́ tó ń ṣò. ọ̀nà tó fẹ́ ṣe bẹ́ríà. next month ẹ fẹ́ ṣe bẹ́ríà. next month. ẹ kí ló wá ṣe Badagry. Badagry tó ń wá ó ti máa wá tipẹ́ mo lè sọ pé kó dẹ́yìn lẹ́yìn máa yẹn bọ̀ kò kí ń gbọ́. no ní sùúrù bí àrùn tó sọ yìí wa máa tí wọ́n jọ l'accident yẹn. bẹ́ẹ̀ ni mo sọ. like wọ́n jọ wà ní. wọ́n ti jọ ń fẹ́ra tipẹ́tipẹ́ kó tó di pé ó má rí. wọ́n fẹ́ra. tipẹ́tipẹ́ kó tó di pé ó fẹ́ra wọn tó ẹ̀gbọ́n àti ìbúra wálé fẹ́ra wọn. fẹ́ra. so wọ́n lè ti sọ fún wípé irú àwọn náà yẹn máa rí jù mà. ọ̀rẹ́ mi ṣorí nǹkan tó ń ṣe. orí o tiẹ̀ ní kí panu dé. ṣorí so Àníkẹ́ ọkùnrin ló wá wá síbí báyìí. ọkùnrin ló wá wá o mo lè sọ fún un má wà. chai ọmọ trust woman at your own risk ni o. Máa dà mí. Máa dà mí o. nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé mi káàkiri àdúgbò mi ò understand. ẹ kẹ́ gbé mi lọ́bẹ̀ yẹn ẹ tún gbé mi padà ẹ tún ní Kàsálí kan bẹ́ẹ̀ nìkan ẹ jọ́ nítorí Ọlọ́run. ẹ rí ọmọ tí mo torí ẹ̀ wà ní Badagry báyìí láti jẹta gan olórí púpọ̀ ọmọ ni. ẹ wò sinẹ ló ṣe wá láti ibi tí mo ti wá. ó ṣe sinẹ débi báyìí ni ó dẹ̀ yẹ kí n dá padà sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ kọ́ ìbá sọ mí èèyàn burúkú ìdórí ẹ̀ ló jẹ́ kí n dúró. ẹ wo mọ́tò mi tó tún wá lọ ní fọ́ọ̀tì yẹn náà ẹ wo kan ẹ jọ. ẹ má wọrí mo fi ń dání lójú pé ibi tá à ń lọ yìí kò sí Kàsálí mechanic am number 1 a máa bá ń bẹ̀ tá a bá dẹ̀ ti bá bẹ̀ tó bá fọ́ ọkọ̀ mọ́tò yìí kó fọ́ ọkọ̀ kọ́ máa ti sìn ọkọ̀ náà gan kó máa iṣẹ́ ẹ jẹ́ ká lọ. ẹ dẹ̀ sure pé a máa rí mẹkáníìkì ní káàlọ́. ṣé mọ̀ pé ojú tó ti rí 99 ní 100% sure ẹ jẹ́ ká máa lọ. ká ẹ má sọ pé ṣé kò wá tán bí o. Ọláwálé ẹ̀mí ló mọ̀ pé ẹ́ mo mọ̀ pé ò ní dáhùn o ò ní sàn kankan ìyàwó ẹ pè mí ó lóun fẹ́ léun jáde kí ló ṣẹlẹ̀ láì ṣẹ̀ láì rù ẹ́ wo ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi torí ẹ mo ṣe máa fọ́ Ọlọ́run wá pé wọ́n bá mi fọ́ Ọlọ́run mo dẹ̀ mọ̀ ojú ẹ̀ wòkòwòkò tó ṣe lọ́jú kálẹ̀ tó wọ́ mi ẹ olọ́mọ tó fẹ́ gbé wọnú lé ni àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣóṣì tó ń gbé kiri ọmọ dáadáa ọmọ tó yẹ pé pẹ̀lú ìwà pẹ̀lẹ́ ló fi máa ń ṣe ní gbogbo ọ̀nà bí n bá wọlé á kúnlẹ̀ fún mi ni kí n tó mọ bó ṣe ń lọ á ti gbóúnjẹ fún mi kọ́ wa ní kó gbóúnjẹ gógó ṣé wàá lálejò oúnjẹ sí tòtí níwèé eye ṣe ráìsì kan lọ́sẹ̀kù á ti rò màlà á ti ṣe sẹ̀mó á ti gúnyàn nǹkan tí n bá fẹ́ jẹ ni láìṣẹ́ kí ló dé wò àfa lójókòó yìí torí àwọn mo ṣe mú ọ wá wọn bá mi bá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe jẹ́ tí ò fi dáa kéèyàn léyàwó èèyàn jáde kéèyàn fi gbúdọ̀ ṣe bí òye ń gbé pẹ̀lú yàwó lọ́kọ-láya pẹ̀lú ìrọ̀rùn bí èèyàn ṣe ń gbọ́ àfà òun lẹ́rí yìí o. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim lórí ẹbí Ọlọ́run yìí tí ó bàjẹ́ fún àmín àfà ẹ ṣe. Ọláwálé sùúrù náà lẹ́ni o ẹ gbọ́ torí bí ọkùnrin ò bá ní sùúrù kò ní láyà ńlẹ̀ o àbí ẹ ṣe sùúrù ni Ọlọ́run gan lòdì sí o tọ́lá kìnìún wọ́n ń pè ànábì náà kúrò ojúṣe sallallahu alaihi wasallam pé kí ọkọ àtìyàwó kọra wọn lẹ̀ kì í ṣe tó dáa o ẹ gbọ́ mi kì í ṣe tó dáa rárá láìṣẹ̀ láìrò láìṣe sìnà abẹ́ kọ́kọ́ ìmọ̀ lórí ni. àfà mo ká ọkùnrin mọ́ lórí ìyàwó mi yàrá olórí ẹbí ṣé ó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ hospital tí mo sọ fún gbogbo wà ń jò ní ìjọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín àbí ẹ̀rí àkórí rẹ̀ tó ṣàlàyé hospital tó wà accident tó ṣẹlẹ̀ ṣé ó ṣàlàyé fún yín tó ṣẹlẹ̀ kó tó pè yín pé kí wọ́n bá mi ṣé ó sọ nǹkan tó ṣe fún yín. Àníkẹ́ sọ fún mi pé irọ́ ló ń pa torí mo mọ̀ pé lójú wòkòwòkò ẹ̀ ó ti láwọn ọmọ tó fẹ́ gbé wálé ni àwọn ọmọ ẹlẹ́jẹ̀ ìṣòṣòṣò yẹn ni sọ fún mi pé rọ́ ni. olórí ẹbí kò ní lè sọ̀rọ̀ torí ọ̀rẹ́ rẹ̀ ó ti ṣàlàyé gbẹ́rìtì fún mi ọ̀rẹ́ rẹ̀ ó ti sọ gbogbo ṣe rìn ó ti rí kẹsẹ̀ wo kìí sọmọ dáadáa. Àníkẹ́ ń gbọ́
ti yé mi ó lọ ni níbi tá a dé ẹjọ sá. ọkọ mi jọ. olórí ẹbí. mo dá inú àfa o. broda Ọláwálé ibi adé yìí sùúrù ló gbà o. àǹtí Àníkẹ́ ẹ kò púpọ̀ o onígbèrú nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run gan ò nífẹ̀ẹ́ sí o. Yorùbá gangan sọnú ọ̀rọ̀ wọn ní bóbìnrin bá ń yàlè tí ò bá para rẹ̀ yóò pọkọ ẹ kò kù díẹ̀ o ẹ gbọ́ ẹ kò kù díẹ̀ o nítorí ìdí èyí àwọn òfin Ọlọ́run ò ní wípé tóbìnrin bá ṣe ṣìnà Ọláwálé bóbìnrin bá ṣe ṣìnà ó ní jìyà bẹ́ẹ̀ ni kákọ́ ọlẹ́kọ̀ọ́ lọ́kàn olórí ẹbí ẹ gbọ́ mi yé. ń gbọ́ yá fa. tóbìnrin bá ṣe ṣìnà lé ọkọ ìjìyà wà fún lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe pé ká kọ́ ọ́lẹ̀ olórí ẹbí ọ̀rọ̀ institute láti ṣe o obìnrin 3 ló burú jù láti fẹ́ àkọ́kọ́ ń bẹ̀ onírú tí wọ́n ṣe kóbìnrin jó ní ṣìnà ó burú níwájú Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òní kóbìnrin ó jẹ́ òjòwú ẹlẹ́ẹ̀kẹta òní kóbìnrin jẹ́ olè ṣé wàá nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó burú jù ń bẹ̀ òní kóbìnrin jójò olórí ẹbí ẹ yàáfì rẹ ni torí kò ní ṣe mí mọ́ ẹ wá rí broda Ọláwálé ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yìí ọ̀bẹ ti gọ́ ọmọdé lọ́wọ́ ó ti sọ bẹ́ẹ̀ nù. àfà ọ̀bẹ ò gọ́mọdé kankan lọ ṣé ló lọ́wọ́ tó wà lẹ́yìn ẹ̀dúró ṣé ẹ rí àfà èmi mọ́ bẹ́ẹ̀ ṣe wá bí olómi ṣé tó wọ ọkọ yín ẹ sílẹ̀ fún mi ọmọ nǹkan jọjọ tí mò ń wojú rẹ̀ nínú ẹbí wa rẹ̀ òun náà fún mi lóúnjẹ kí ni sílẹ̀ ní ọjọ́ bí mo ṣe di gbogbo dídùn mi yìí kó o dìde kó lọ máa palẹ̀ ẹrù ẹ mọ́ dídé máa fún ọlọ́wọ́lé ẹ̀sìn sùúrù dáwà lálẹ́ ìṣòro bí mo ṣe dídú yìí kó dìde kó lọ máa pa gbogbo ẹrù rẹ mọ́. ọ̀rọ̀ yìí sì lé ní ìyànjú olórí ẹbí. tí mo wá ń bọ̀ fún mi ẹ dákun torí Ọláwálé ẹ dákun torí Ọláwálé ẹbí olórí ẹbí ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ olórí ẹbí ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀. mo ń da yín lọ́wọ́ àfa o. mi ò sáré yìí lè bá yín sọ̀rọ̀. kò sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọláwálé o. olórí ẹbí. àfa ẹ ṣe sùúrù Ọláwálé tó o bá fi lè gbọ́mọ yẹn padà ọmọ àlè ni ẹ àfa ẹja lọ. àfa ẹja lọ olórí ẹbí. mo sọ fún ẹ o méje ń dákun tó ń ṣe o méje ń dákun torí ẹ o. irú èwo lèyí o ìfẹ́ tó ti ń dùn bọ̀ látẹ̀yìn tó wá dé gbàgede tó wá ń dalẹ̀ mi èwo ni ká pẹ̀lú èyí o. Ìfẹ́ òtítọ́ ṣá ni mo pè é o. N ò mọ̀ pé bó pẹ́ títí bó pẹ́ bóyá o. Ìfẹ́ ń padà bọ̀ wá dalẹ̀ o. Ìfẹ́ mi o. Sabanja bika kuko. Ìkorò ìfẹ́ o. This is bitter love o. Àní agbami ìfẹ́ ti gbé mi lọ o. Ẹ wá wo bí tí ìfẹ́ já mi sí o. Ìfẹ́ ti já mi kulẹ̀ o. Ìfẹ́ ti fún mi léwu mu o. Ìfẹ́ ti.